wa ètò yín ètò obìnrin tó dángájá tó ń dé sójú ìrànyìn láti iléeṣẹ́ NTA ìkànnì Oòduà. Orúkọ tèmi òun ni Abímbọ́lá Wọlé Aṣírù. Ní ọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ lórí ètò obìnrin tó dángájá, a máa mú àwọn obìnrin tó ti gbé nǹkan ńláńlá ṣe wá sí ojú ìrànyìn. A máa mú nípa ilé wọn, iṣẹ́ wọn àti gbogbo nǹkan tó ń ṣe, pàápàá jùlọ àwọn ọmọ gbogbo ẹ̀ la máa mú wá sí yín. Ní ọ̀sẹ̀ yìí àlejò wa wọ́n ti wà ní ìkàlẹ̀, àmọ́ ká tó ṣojú àlejò wa ẹ ká sáré dókè lọ́hùn, à ń padà bọ̀ láìpẹ́. Ẹ kú lẹ́yìn ara ìsìkábọ̀ sórí ètò wa ètò yín obìnrin tó dángájá tó ń dé sójú ìrànyìn láti iléeṣẹ́ NTA ìkànnì Oòduà. Mo ń ṣe oúnjẹ o, mo ń ṣe oúnjẹ, mo ń ṣe ara ẹ̀ náà níṣẹ́ mọ̀ pé torí ọmọ ṣẹ̀kírì kò sí kó má ṣe oúnjẹ. Wọ́n máa ní àwọn ọmọ ṣẹ̀kírì pé oògùn náà fi ń fọ́ ọkọ, oògùn tó fi ń fẹ́ ọkọ ní kó máa jò sí. Búrẹ́dì tí gbogbo wa ń jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá ti rí búrẹ́dì akọ́rò pé wíìtì nìkan ni wọ́n fi ń ṣe búrẹ́dì táwa mú, ṣùgbọ́n nígbà tó ń gbé ti oníkàsábàdì gbogbo èèyàn kọ́kọ́ pariwo pé ó ti àwọn onífẹ́nu àwọn kan o pé kò ní dá o, kò ní dùn, kò ní ṣe, kò ní mọ̀, ṣùgbọ́n èrò púpọ̀ ní Nàìjíríà ti ń jẹ cassava búrẹ́dì o, gbàgùdá búrẹ́dì. Ó ti fẹ́ sèǹ sí ìkọ́kọrẹ́ là ń kó oúnjẹ gbẹ̀gbọ́n, tàtàṣé, rodo, tòmátì ò kì í sábà sínú ẹ̀, ṣùgbọ́n fún àwa alákọ̀wé tá a máa ń ṣe tí wàá bá a ṣe fún a máa fi tòmátì sí. Meritocracy tó bá fẹ́ wọṣẹ́ ìjọba wọ́n á pè é, wọ́n á ṣe interview, tó bá pass wọ́n á fún ẹ níṣẹ́. Nísẹ̀yìn wàá kàn gba lẹ́tà látọ̀dọ̀ ẹnìkan ó ti dẹni tó ń ṣiṣẹ́. Gbogbo yẹn nígbà tèmi débi àfòpin sí i. Ẹ káàbọ̀ padà. Tó bá pẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa ní orí ètò obìnrin tó dángájá òun la wà. Àlejò wa fún ti ọ̀sẹ̀ yìí wọ́n ní agbára gan ni. Àwọn ní ìyàwó ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin ti orílẹ̀-èdè wa Nàìjíríà. Pàápàá jùlọ àwọn tún ní ààrẹ àti olùdarí Wellbeing Foundation Africa ní Abuja níbí báyìí. Àwọn tún ní Global Goodwill Ambassador fún Confederation of Midwives ti àgbáyé. Orúkọ wọn ni Ẹniìyì Ìyáàfin Tóyìn Sàràkí. Ẹ máa bá wa ká lọ. Ẹ káàbọ̀ sórí ètò obìnrin tó dángájá. Ìyá wa ẹ jọ̀ọ́ ṣá lè mọ̀ yín délé. Ẹ ṣé púpọ̀. Ẹ káàsán. Orúkọ mi ni Olúwatóyìn Ọ̀jọ́ra Sàràkí. Ẹ̀sìn wo ni ẹ̀yin ń ṣe? Ìgbàgbọ́ ni mo jẹ́, ṣùgbọ́n bàbá mi jẹ́ ìmàle, ìyá mi jẹ́ ìgbàgbọ́, ọkọ mi náà wá jẹ́ ìmàle. So mo máa ń kọ́ gbogbo àwọn àdúrà papọ̀, ṣùgbọ́n èmi fúnra ara mi ìgbàgbọ́ ni. Ìgbàgbọ́ ni. Ìlú wo ni ẹ̀yin ti wá? Pàápàá jùlọ ìgbà tẹ́ ti ṣègbéyàwó. Ọmọ Èkó ni mí, Ìjọra ni bàbá mi ti wá, ṣùgbọ́n Oǹdó ni ìyá mi ti wá. Ọkọ mi wá láti Ìlọrin ní Kwara State. Wọ́n iléèwé wo lẹ lọ àti wípé ìwé mélòó lẹ ń kà? Láti kékeré ni mo ti ń kàwé. Bàbá mi wọ́n rò pé ìwé ló máa ń dà fọmọ kọ́mọ fi dàgbà, kọ́mọ fi tẹ̀síwájú. Nígbà tí mo bẹ̀rẹ̀ iléèwé, Ìkòyí Nursery School ni mo lọ níkòyí nígbà yẹn. Mo wá ṣẹ̀ṣẹ̀ lọ sí St. Saviour's School ní Ìkòyí náà. Mo parí St. Saviour's School, mo wá ṣe ọdún méjì ní Holy Child College ní Ọbalẹ́ndé. Nígbà tí mo wá kúrò níbẹ̀, àwọn òbí mi wọ́n mú mi lọ sí Rodin School ní Brighton ní Sussex ní England. Ibẹ̀ ni mo ti ka school certificate mi àti A-levels mi, irú nǹkan tó ń pè ní higher school certificate. Mo wá lọ sí University of London. Mo kọ́kọ́ ka law ní School of Oriental and African Studies. Ibẹ̀ ni mo ti gain interest láti mọ̀ nípa àwọn òfin tó máa affect àwọn obìnrin. Nígbà tí mo wá parí yẹn, mo ka masters ní King's College, London University náà nìyẹn. Mo wá ṣẹ̀ṣẹ̀ padà wá sí Nàìjíríà láti ṣe law school lẹ́kọ̀ọ́. Ẹ ṣé gan ìyá wa. A rí pé ẹ jẹ́ obìnrin tẹ́ pé àwọn obìnrin yẹn kàn máa mú ọgbọ̀n torí ìwé tẹ́ ká ó pọ̀ gan. Ẹni báyìí a fẹ́ mọ̀ kẹ́ tó bẹ̀rẹ̀ kẹ́ tó dáwọ́lé foundation tẹ́ ṣe, ṣó níbi tẹ́ ti ṣiṣẹ́ rí? Mo ṣiṣẹ́ ní Ecobank ní Èkó. Ibẹ̀ ni mo ti kọ́ banking. Then mo wá dá company lẹ̀ tó máa ń ṣe properties. A máa ń kọ́lé, a dẹ̀ máa ń rent, àwa tọ́jú ilé yẹn fáwọn ẹni tó ń gbé bẹ̀. Ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ sí mi pé nígbà tí mo fẹ́ gbéyàwó, mo ti lóyún. Oyún yẹn wá wọ wàhálà rẹpẹtẹ. Díẹ̀ ló kù
pé kí n kú sí ìdí oyún yẹn. Ìgbà tí mo wá rí gbogbo iṣẹ́ tí àwọn dókítà ń ṣe àtàwọn nurse àtàwọn midwife pé kó fi ràn mí lọ́wọ́ kí mo sì fi dúró ní ayé yìí, ìyẹn ló wá jẹ́ kí n máa bẹ Ọlọ́run pé Ọlọ́run jọ pé tó bá jẹ́ kí n ṣì wà láyé yìí o, màá wá bí mo ṣe máa ran àwọn èèyàn lọ́wọ́. Ẹ ṣé gan ìyá wa. Gẹ́gẹ́ bí olùdarí Wellbeing Foundation Africa, kí ni àwọn nǹkan tí ilé-iṣẹ́ yín ń ṣe? Ẹ̀rí nígbà tí mo bẹ̀rẹ̀ Wellbeing Foundation ni òyìnbó orúkọ yẹn, ṣùgbọ́n àlàáfíà àwọn èèyàn ni mò ń wá. Ṣẹ̀dá mọ̀ pé tó bá sọ pé ká sọ ìtumọ̀ àlàáfíà, kò ń ṣe ilé ìwé lásán, kò ń ṣe àtilówó lásán àbí àtiníṣẹ́, kò dẹ̀ ń ṣe pé kí èèyàn má láràn lára lásán. Wellbeing yẹn, àlàáfíà yẹn, ó encompass nǹkan púpọ̀. Nǹkan tí mo dẹ̀ fẹ́ fún àwọn èèyàn wa nìyẹn. Mi ò kí ń fẹ́ rí pé ìyà ń jẹ àwọn èèyàn. Mo wá ń rò pé tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn obìnrin tó bá lóyún nínú oṣù mẹ́sàn-án yẹn, bó tiẹ̀ jẹ́ pé wọ́n ọ̀rẹ́ ni ràn wọ́n lọ́wọ́ tẹ́lẹ̀, pé tí n bá lè ràn wọ́n lọ́wọ́ nínú oyún yẹn, gbogbo nǹkan tá a bá lè ṣe fún yẹn nínú oṣù mẹ́sàn-án yẹn, wá lè mú fún ayé tiwọn létí àwọn pé kó fi continue, pé kó máa fi tẹ̀síwájú, kí nǹkan máa fi dáa. Ẹ ṣé gan ìyá wa. Nígbà tí ẹ jẹ́ ìyàwó ààrẹ, ẹ jẹ́ ìyàwó gómìnà Kwara State àti ìsìn tẹ jẹ́ ìyàwó ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin, kí ni ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ àti wípé ṣé ní àwọn ìpèníjà kankan tí ẹ rí ń gbà yẹn àti pé báwo lè ṣe borí ẹ̀? Ṣé rí nígbà tí ọkọ mi di gómìnà ní Kwara, ó ti pẹ́ gan. Nígbà yẹn àwọn obìnrin ò fi bẹ́ẹ̀ kí n ṣiṣẹ́ papọ̀. Nígbà tá a débẹ̀, kò ń ṣe pé iṣẹ́ kankan wà rẹpẹtẹ pé wọ́n fẹ́ kí ìyàwó gómìnà máa ṣe, ṣùgbọ́n mo rí i pé wọ́n máa ń pè mí táwọn èèyàn bá bímọ. So tó bá wá di ìjọ tá a bá fẹ́ sọmọ lórúkọ, màá rí i pé ìyá yẹn á ti kú. Wọ́n á sọ pé bóyá ká máa jẹ́ kí àwọn abiyamọ kíkú máa gbé wọn lọ báyìí. Mo wá lọ wáṣẹ́ fara mi ni, kò ṣe pé wọ́n fún mi níṣẹ́ títí o. Ṣé mo kàn sọ pé òkè, ẹ jẹ́ kí ni mo lè ṣe. Ọkọ tèmi jẹ́ ni tó jẹ́ pé wọn kì í fẹ́ gbé ìyàwó wọn sínú iṣẹ́ wọn. Ṣé mo pé iṣẹ́ government ni wọ́n ń ṣe. So wọn ní bí mi ò pé kí ló ń ṣe, wọn ò dẹ̀ ní gbogbo ìjọba wa. Wọ́n sọ fún mi látàkọ́kọ́ pé tó bá jẹ́ pé nǹkan tó fẹ́ ṣe rèé, lọ́wọ́ àwọn èèyàn tó máa help me, tó máa ràn ẹ́ lọ́wọ́, lọ́wọ́ àwọn tó really mọ iṣẹ́ yìí gangan, àwọn doctor àti ti Nàìjíríà àti ti ìlú òyìnbó, kọ́ wá sọ bí nǹkan ṣe yẹ kó jẹ́. Títorí yẹn lèmi fi bẹ̀rẹ̀ foundation pé iṣẹ́ ìjọba ó yàtọ̀ sí iṣẹ́ tí ohun ẹ̀mí láti ṣe. Mo ṣe ń bá wọn compliment, mo ń ràn wọ́n lọ́wọ́ ní iṣẹ́ ìjọba náà. Nígbà yẹn ìjọba ní Kwara, education, iléèwé làwọn gbójúlé, iléèwé àti farming, agriculture. So mo ń jáde, mo ń bá wọn ṣiṣẹ́ tiwọn náà, mo ń bá wọn polówó iṣẹ́ wọn. But eléyìí tèmi wá mú fara mi, wọ́n sọ pé tó bá jẹ́ pé kò tí ì yá ìjọba láti ṣe eléyìí, tí n bá bẹ̀rẹ̀ tó bá rí pé èmi bí n ṣe jẹ́ kékeré tí mi ò tó nǹkan kan, tí n bá lè jẹ́ kí lè ṣe dáadáa, bóyá ìjọba náà á wò wọ́n ṣe. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bẹ́ẹ̀ ní í sìn. Tẹ́ bá ti tan ìròyìn newspaper, ẹ máa rí i pé ojoojúmọ́ ń sìn ọ̀rọ̀ obìnrin tó bá lóyún ló ń sọ̀rọ̀ ẹ̀ pé kó má kú, kó ṣe dáadáa. Tó bá sọ pé tí wọ́n bá múṣẹ́ ṣe, báwo ni wọ́n ṣe máa mọ̀ tí iṣẹ́ yẹn bá dáa. Bí èèyàn ṣe máa mọ̀ ni pé táwọn ẹlòmíì bá wo iṣẹ́ yẹn tó bá dẹ̀ mú wọn ṣe, ẹ mọ̀ pé òkè bẹ́ẹ̀ ṣe jẹ́ advocate, òun ṣiṣẹ́ lóòótọ́. Àwọn ìpèníjà wo lẹ wá kojú ẹ̀ gbà tí ìpèníjà kan àti pé. Tí bá fẹ́ sọ pé ìpèníjà wà, bóyá fún àwọn ẹni tó máa rò pé bóyá kí wọ́n má jáde or kí wọ́n má dọ̀rẹ́ àwọn tó wà títí o àwọn ọ̀dọ́, èmi ò máa jẹ́ kó dá mi dúró.
nígbà yẹn èmi kàn feel pé mo fẹ́ mọ àwọn èèyàn ṣe mọ̀ pé èmi ò wá láti Kwara fúnra mi mo wá fẹ́ feel pé mo kàn fẹ́ wà ní government house kí n máa jókòó kí n máa wo TV kí n máa kó ẹ̀kan ná mi ò rí sí gbogbo yẹn mo fẹ́ mọ àwọn èèyàn ọkọ mi ṣe mọ̀ pé ọ̀rọ̀ ọkọ tèmi àti Kwara State ó yàtọ̀ sí àwọn typical governors because bàbá ẹ̀ ti ń ṣiṣẹ́ fọdún púpọ̀ kóun gangan lára tó débẹ̀ so èmi mú wọn bí ẹbí ni gbogbo ọmọ gbogbo obìnrin gbogbo ọkùnrin gbogbo ọ̀dọ́ gbogbo àwọn àgbà gbogbo àwọn ọba tó wà níbẹ̀ mú wọn bí ẹbí ni mi ò lè rí lè sọ pé ìbẹnujà pọ̀. ẹ̀yin sí àwọn obìnrin àti òṣèlú pàápàá jùlọ èyí tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Buhari tó ní pé ibi tí obìnrin yẹ kó wà ní ilé ìdáná àtàwọn mìíràn kí lẹ̀yin rí sọ sí ọ̀rọ̀ yìí àti wípé kí ni èrò ọkàn tiyín gan. pé ó máa ń da kóbìnrin mú ilé ìdáná dúró Ọlọ́run ní jẹ́ kí aráàta kó wọ sínú ilé ìdáná wa ṣùgbọ́n ilé ìdáná àwa obìnrin tá à ń fọmọ lóúnjẹ tá à dẹ̀ ń fọkọ lóúnjẹ ayé tí ọkọ wa àti ọmọ wa tó ń gbé ti torí iṣẹ́ wa ni so bẹ́ẹ̀ mi ṣe wò yẹn ilé ìdáná ibẹ̀ lágbára wa kò sí pé tó bá sọ pé ká lọ sí ilé ìdáná ìyẹn ò mí pé wọ́n bò wá mọ́lẹ̀ tá bá ti tọ́jú ilé àwa ṣẹ̀ṣẹ̀ jáde ṣé mo pé Yorùbá máa ń sọ èèyàn lè jẹ́yàn ń ta tí ò bá jẹ́yàn lé so ẹ jẹ́ ká kọ́kọ́ tọ́jú ilé àwa ṣẹ̀ṣẹ̀ bọ́ síta láti ilé even ilé yẹn lọ́ọ́ máa wò tó máa mọ̀ tó bá jẹ́ pé obìnrin dáadáa ni wá gbogbo àwọn ọmọ tá dẹ̀ ń tọ́ dàgbà àwọn náà dẹ̀ ń jáde pé àwa nílé ìdáná kò dá wa dúró láti jáde láti ṣiṣẹ́ ń ta. ẹ ṣe gan ìyá wa ní báyìí a máa bọ́ sí abala mọ̀ mi mọ̀ a máa fẹ́ mọ̀ ìyá wa àwọn aráàlú ní ká béèrè lọ́wọ́ yín wọ́n ní báwo lè ṣe pàdé olólùfẹ́ ní báyìí a ti fẹ́ bọ́ sí abala mọ̀ mi mọ̀ ẹ máa bá wa ká lọ. ẹ kú lẹ́yìn ara ìsìkábọ̀ sórí ètò wa ètò yín obìnrin tó dáńgájá tó ń dé sójú ìrìn láti iléeṣẹ́ NTA ìkànnì Oòduà. mò ń ṣe oúnjẹ o mò ń ṣe oúnjẹ mò ń ṣe ara ẹ̀ náà níṣẹ́ mọ̀ pé torí ọmọ ṣẹ̀kírì kò sí kó má ṣe oúnjẹ wọ́n máa ní àwọn ọmọ ṣẹ̀kírì pé oògùn náà fi ń fọ́ ọkọ oògùn tó fi ń fẹ́ ọkọ ní kó máa jò sí. búrẹ́dì tí gbogbo wa ń jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá ti rí búrẹ́dì akọ̀rò pé wíìtì nìkan ni wọ́n fi ń ṣe búrẹ́dì táwa mú ṣùgbọ́n nígbà tó ń gbé ti oníkàsábàdì gbogbo èèyàn kọ́kọ́ pariwo pé ó tu àwọn onífẹ́nu àwọn kan o pé kò ní dá o kò ní dùn kò ní ṣe kò ní mọ̀ ṣùgbọ́n èrò púpọ̀ ní Nàìjíríà ti ń jẹ cassava búrẹ́dì o gbàgùdà búrẹ́dì. ó ti fẹsẹ̀ sí ìkọ́kọrẹ́ là ń kó oúnjẹ gbẹ̀gbọ́n tàtàṣé rodo tòmátì ò kì í sábà sínú ẹ̀ ṣùgbọ́n fún àwa alákọ̀wé tá a máa ń ṣe tí wàá bá a ṣe fún a máa fi tòmátì sí. meritocracy tó bá fẹ́ wọṣẹ́ ìjọba wọ́n á pè é wàá ṣe interview tó bá pass wá fún ẹ iṣẹ́ nísẹ̀yìn wàá kàn gba lẹ́tà látọ̀dọ̀ ẹnìkan ó ti dẹni tó ń ṣiṣẹ́ gbogbo yẹn nígbà tèmi débi àfòpin sí i. àwọn aráalé fẹ́ mọ̀ wọ́n ní ká béèrè lọ́wọ́ yín báwo gan-an lẹ ṣe pàdé olólùfẹ́ yín. ìjọ tí mo pàdé ọkọ mi ó dàbẹ̀ ni pé àwọn bàbá mi àti àyè mi lọ sí Amẹ́ríkà a wá fẹ́ lọ wọ àwọn nǹkan tó máa ń pè ní cruise so ìgbà tá a wá ń ṣe registration ká tó wọlé a wá rí àwọn Nigerians mi lọ́ọ̀kan so èmi ò tẹ̀ wò wọ́n but àwọn brothers mi àwọn ẹ̀gbọ́n mi ọkùnrin wọ́n sọ pé lágbájá nìyẹn wọ́n sọ pé èmi ò mọ̀ wọ́n ṣá ó wá ṣe dé ó wá ṣàárọ̀ àwọn èèyàn wá ó ṣàárọ̀ àwọn èèyàn wá ìgbà tó wá ṣe dé àṣàpàdé mo dẹ̀ rí i pé èèyàn dáadáa ni láti kékeré ló ti ọkọ mi ti jẹ́ni tó máa ń ṣiṣẹ́ àwọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n máa ń wò ó bí èèyàn ṣe máa ń wo ẹ̀gbọ́n ni mo fẹ́ràn ẹ̀gbọ́n pé ó ń ṣiṣẹ́ yára ó ń ṣiṣẹ́ gidigidi ó dẹ̀ jẹ́ni tí ó farabalẹ̀. àwọn aráalé fẹ́ mọ̀ wọ́n ní ọdún mélòó ni ti lò. ọdún mélòó ó máa pé 20 àti ọdún 5 lọ́dún yìí ní December. 25 years. báwo ni ìfẹ́ yín ní ìbẹ̀rẹ̀ àti sin pàápàá jùlọ tẹ́ pé iṣẹ́ tó wà lọ́wọ́ ń sìn iṣẹ́ takuntakun.
ìfẹ́ wa ò yàtọ̀ rárá. Ìgbà tá a fẹ́ ra wa iléèwé ni àwọn méjèèjì wà. So èmi ò fáwọn as president senate, òun náà dẹ̀ fẹ́ mi as ìyàwó senate president. So tá bá ti wọnú ilé a máa ń fi gbogbo ipò yẹn lẹ̀. A dẹ̀ máa ń wà pẹ̀lú àwọn ọmọ very very open, very honest. Ọkọ mi jẹ́ ẹni tí ó wà very very special sí mi. Nípa àfẹ́ mọ̀ kí làwọn nǹkan tó máa ń mú ní dùn? Kí ló máa ń múnú tí n bá ti jí láàárọ̀ tí n bá ti rí pé inú àwọn ọmọdé ń dùn, inú mi máa ń dùn gan. Kò sí bó ṣe lè rẹ̀ mí tó tí ẹnìkan bá gbé ọmọ kékeré wá kí mi, tí bá kàn ń wò wọ́n tó bá ń bára wọn ṣeré, tó ń bára wọn tàkìtì, tó ń bára wọn sọ̀rọ̀, inú mi máa ń dùn. Mo máa ń feel pé ohun iṣẹ́ tá à ń ṣe yìí fáwọn ọmọdé ni, bójú ọmọ tèmi, bójú ọmọ ẹlòmíì. Mo ṣáà like àwọn ọmọdé ṣá. A fẹ́ mọ̀ ẹ̀yin sọ lẹ́ẹ̀kan nínú ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń bá wa sọ lẹ́ẹ̀kan ẹ ní pé ó yẹ kóbìnrin máa dáná fọ́kọ ẹ̀ lóòrèkóòrè. Pàápàá jùlọ ẹ̀yin gan ní ẹ nífẹ̀ẹ́ sí kẹ́ máa dáná. Ṣé ẹ ṣì ń dáná fún àwọn bàbá wa? Dáná fọ́kọ mi o ojoojúmọ́. Wọ́n like iyán, wọ́n dẹ̀ like àpọ̀n. Yes. Mo máa ń ní wọ́n máa ń ràn mí lọ́wọ́ díẹ̀ láti gún iyán yẹn, ṣùgbọ́n wọ́n like iyán, wọ́n like àpọ̀n, wọ́n like ilá, wọ́n like ẹ̀fọ́ rírò, ẹ̀fọ́ ẹ̀gúsí. Gbogbo oúnjẹ la máa ń dá lé wa. Gbẹ̀gìrì, àmàlà. I like oúnjẹ Nàìjíríà gan. Ṣùgbọ́n mo máa ń wo àwọn oúnjẹ kó má jẹ́ nǹkan tó ń jẹ́ kí wọ́n tètè sanra jù. Nígbà míì mo lè fi quicker oats sí òkèlè ká má lo iyán. But ọkọ mi máa like oúnjẹ tó fresh. So ojoojúmọ́ la máa ń dáná. Tọ́ ni wípé àwọn obìnrin tó bá ní òkìkí bíi tiyín pé ọ̀pọ̀ nínú wọn kò kí ń ládé lórí. Pàápàá jùlọ èyí tó bá ládé lórí kò kí ń ní ìtẹríba fọ́kọ. Kí ni èrò yín sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Èmi ò mọ àwọn yẹn o. Ibi tèmi ti dàgbà wọ́n máa sọ pé ká mú sùúrù ni. Ká mú sùúrù, ká má jẹ́ kí èèyàn tójú bọ marriage, ká má jẹ́ kí èèyàn tẹnu bọ marriage. Tí èèyàn bá ṣáà ti farabalẹ̀ díẹ̀, tá bá dẹ̀ ti ní òdodo tó jẹ́ pé tí nǹkan búburú bá ń bọ̀ kí èèyàn ti lè bọ́kọ sọ̀rọ̀ pé báyìí báyìí ni mo ṣe rí o, báwo ni wọ́n náà ṣe lè rí. Kò sí ìdánwò tí èèyàn ò lè kọjá ẹ̀ kí èèyàn overcome tí èèyàn ò lè gorí ẹ̀. Ní ìparí ìyá wa, ọ̀rọ̀ ìṣítí wo lẹ ní fún àwọn obìnrin àti ọ̀dọ́bìnrin tó ń bọ̀ ní ẹ̀yìn? Mo fẹ́ bẹ̀ àwọn obìnrin pé ìwé kíkọ́ ó máa ń ní pàtàkì, ṣùgbọ́n tí wọ́n bá wá ti kàwé, kò ṣe pé ó kàwé lásán. Kí ni a máa ń pè bí ìbẹ̀rù Ọlọ́run ni, ká wá máa bẹ̀rù ara. Kò ń ṣe ìbẹ̀rù tó jẹ́ pé wọ́n máa gbọ̀n pé ká máa show respect fáwọn òbí wa àti gbogbo àwọn ẹni tó wà ní ìtòsí wa. Pé káwa náà dẹ̀ ká máa tẹnu mọ́ pé káwọn èèyàn máa respect wa. Èmi máa ń feel pé respect ló máa ń fihàn ní dignity, pé kò ń ṣèjà ló ń fihàn dignity. Tá bá ti respect ra wa, tá bá ti respect àwọn tó wà ní ìtòsí wa, gbogbo ayé máa wà ní dáadáa. Ẹ ṣé gan ìyá wa, ẹ ṣé gan tẹ́ jẹ́ wa lórí ètò obìnrin tó dángájá. Mo lérò wípé tá bá tún ránṣẹ́ pè ẹ tún jẹ́ wa. Ẹ ṣé gan ni, mo dúpẹ́ lọ́wọ́ yín. Iṣẹ́ nígbà iṣẹ́ ìwà mímọ́, oore ọ̀fẹ́ rẹ ló mú mi wà láyé o, mo dúpẹ́. Oore ọ̀fẹ́ rẹ ló mú wa wà láyé o, ọba lábẹ́ àìsàn àánú rẹ ló mú wa wà láyé o. Iṣẹ́ nígbà iṣẹ́ ọwọ́ wa, iṣẹ́ nígbà iṣẹ́ ìwà mímọ́, oore ọ̀fẹ́
àní mo wọ̀ tún mo wò sí ta ló dàbí rẹ̀ ọ bàbá mímọ́ gbanigbani lọ́jọ́ gbogbo ògbéni ní kí àfọmọlẹ́rù ọba jà má fi tìbọn ṣe o olórí ogun ọ̀run o gbogbo ìdílé ìjẹsẹ̀ irú ọmọ dáfídì ó ṣe ọba tó ń ṣọpẹ́ṣọ̀ láì lo abẹ́rẹ́ kìnìún ẹ̀yà Júdà olórí ogun ọ̀run o iṣẹ́ nípa iṣẹ́ ọwọ́ mi ò mo dúpẹ́. Ọ̀fẹ́ rẹ ló mú wa wà láyé o. Ayérayé o. Àánú rẹ ló mú wa wà láyé o. Ọlọ́run nìkan ṣoṣo. Iṣẹ́ nípa iṣẹ́ ọwọ́ wa. Bàbá mi ti Jésù. Iṣẹ́ nípa iṣẹ́ ìwà mímọ́. Àlọ́ àṣírí. Oore ọ̀fẹ́ rẹ ló mú wa wà láyé o. A dúpẹ́. Oore ọ̀fẹ́ rẹ ló mú mi wà láyé o. A dúpẹ́. Gbé lárugẹ, ọba lábẹ́ ìsákì. Kìnìún ẹ̀yà Júdà ó ṣe bàbá. Oore ọ̀fẹ́ ṣá ní ìgbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. tọ́ ẹ̀yin ará a rí jù báyìí lọ ní ọ̀sẹ̀ yìí lórí ètò obìnrin tó dángájá mo lérò pé ti kọ́kan tàbí èkejì nípa àlejò wa tá a mú wá fún yín ní ọjọ́ tòní èmi ti kọ́ nǹkan mo dẹ̀ kọ́ nǹkan wọ́n ní pé ààyè obìnrin nínú ilé ìdáná ló wà pé ká má fi ààyè ilé ìdáná sílẹ̀ ká ní à ń lọ síta torí obìnrin tó máa tolé kò lè tó ibiṣẹ́ kò lè tó ìta kò lè tó ìgboro nítorí náà ẹ máa dáná fún àwọn ọkọ yín kẹ má yẹ kẹlòmíì káràtà kó máa dáná fún wọn àárí jù báyìí lọ orúkọ tèmi ò sì yàtọ̀ orúkọ mi Abímbọ́lá Wọlé Àṣírù láti ọ̀dọ̀ mi àtàwọn tó mú kí ètò yìí kó wá sí ìmúṣẹ mo ní ire o.